Tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí. Tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí. Tó àwọn kan dé ayé nísìnyí wọ́n ní àwọn ẹlẹ́mìí. Tó gbà àwọn kan dé ayé lónìí wọ́n láwọn ẹlẹ́mìí. Tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí. Tá bá ń sọ̀rọ̀ nípa ẹ̀mí. Kò sí ìlànà kan. Kò sí ìlànà kan. Téèyàn lè tara ẹ̀ di ẹlẹ́mìí. Téèyàn lè tara ẹ̀ di ẹlẹ́mìí. Tó ju Ìsìlámù lọ. Tó ju Ìsìlámù lọ. Kò sí ìlànà kan. Kò sí ìlànà kan. Téèyàn lè tara ẹ̀ di ẹlẹ́mìí. Téèyàn lè tara ẹ̀ di ẹlẹ́mìí. Tó ju ìlànà tá ànábì tọ́lọ́ ńlá kalẹ̀ fún ànábì lọ. Tó ju ìlànà tọ́lọ́ ńlá kalẹ̀ fún ànábì mọ́mọ́ lọ. Ó fẹ́ di ẹlẹ́mìí. Ó fẹ́ di ẹlẹ́mìí. Ó fẹ́ mọ gbogbo nǹkan. Ó fẹ́ mọ gbogbo nǹkan. Ó fẹ́ gbogbo nǹkan mọ̀. Ó fẹ́ gbogbo nǹkan mọ̀. Ìlànà tí Ọlọ́run là kalẹ̀ fún ànábì tánábì gbé kalẹ̀ náà la máa rìn. Ọ̀nà tí Ọlọ́run là kalẹ̀ fún ànábì tánábì gbé kalẹ̀ náà láàrin. Dínú Islam. Ẹ̀sìn Islam yìí. Dínú al-huriyya. Ẹ̀sìn fídọ́mù ni. Ẹ̀sìn òmìnira ni. Ẹ̀sìn tó fún wa ní òmìnira. Ẹ̀sìn tó fún wa ní òmìnira ni. Ẹni Muslim. Gbogbo Mùsùlùmí. Lahu huriyya. Ó ní òmìnira. Síkìnì. Síkìnì. Àbí síta ni. Àbí síta ni. Tá bá ní èèyàn ní òmìnira. Tá bá ní èèyàn ní òmìnira. Pé èèyàn nǹkan pè lómìnira ni pé freedom. Nǹkan pè lómìnira ni freedom. Tá bá ní pé èèyàn freedom. Èèyàn ní freedom. Tá bá lè èèyàn free. Tá bá lè èèyàn free. Níbo ló free sí? Níbo ló free sí? Ẹni tí wọ́n tì mọ́lé. Ẹgbẹ́ tì mọ́lé. Tá bá túlẹ̀. Tá bá túlẹ̀. Wọ́n bá lé free. Tá bá ti lọ pé free. Ó free sí ilé rẹ̀. Ó free sí ilé rẹ̀. Kó padà sí. Kó padà sí ilé rẹ̀ kó lọ mọ ṣe bó ṣe ń ṣe. Tá bá ti sọ pé èèyàn free. Tá bá ti sọ pé èèyàn free. Nǹkan kan lèèyàn free sí. Nǹkan kan lèèyàn free sí. Lápèjúwe mi. Lápèjúwe mi. Àwọn Gẹ̀ẹ́sì ni wọ́n rúlu wa. Àwọn Gẹ̀ẹ́sì àwọn ni wọ́n rúlu wa. Wọ́n rúlu Nàìjíríà. Wọ́n rúlu Nàìjíríà. Gbogbo ọrọ̀ ajé Nàìjíríà. Gbogbo ọrọ̀ ajé Nàìjíríà. Ó wà lọ́wọ́ wọn. Nígbà náà wọn náà wà. Lásìkò náà. Lásìkò náà. Ibẹ̀ náà ti ń fún wa lóúnjẹ. Ibẹ̀ náà ti fún wa lóúnjẹ. Náà ti ń fún wa ní àwọn kan ànìmọ́nì tó wúlò fún wa. Ìgbà tó yá. Ìgbà tó yá. Wọ́n la free. Wọ́n la free. Bóyá wà la gba. Bóyá wà la bèrè freedom. Bóyá wọn náà sì fún wa. Bóyá wọn náà sì rò pé àsìkò tó. Wọ́n sá fún wa. Wọ́n sá fún wa. Wọ́n la free. Wọ́n la ti free. Kí la free sí? Kí la free sí? A free sí ọrọ̀ ajé Nàìjíríà. A free sí ọrọ̀ ajé Nàìjíríà ká ló bó ti wù wá. Náà pọ̀. Tá bá ń sọ̀rọ̀ freedom. Tá bá ń sọ̀rọ̀ freedom. Pé Islam wa jẹ́ ẹ̀sìn tó free ẹni tó bá jẹ́ Mùsùlùmí. Pé Islam jẹ́ ẹ̀sìn tó free gbogbo Mùsùlùmí. Níbo ló free wa sí? Níbo ló free wa sí? Ó free wa sọ́dọ̀ Ọlọ́run. Ó free wa sọ́dọ̀ Ọlọ́run ká lè ní direct access. Sọ́lọ̀. Ní a fi sọ pé dínú Islam dínú al-huriyya. Ní a fi sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn òmìnira ni. Kìí ṣe kó fún ẹ lómìnira kó máa ṣe tó bá fẹ́ o. Kò ṣe kó fún ẹ lómìnira kó máa ṣe tó bá fẹ́ o kó máa wọ̀ kíwà o. Ó fún ẹ ní freedom sí ọ̀dọ̀ Ọlọ́run. Ó fún ẹ ní freedom sọ́dọ̀ Ọlọ́run. Ó connect ẹ papọ̀ mọ́ Ọlọ́run. Láti dá nǹkan gbà fún ààrẹ lọ́dọ̀ Ọlọ́run. Ìlànà tó wá correct èèyàn mọ́ Ọlọ́run. Ìlànà tó wá connect èèyàn mọ́ Ọlọ́run. Àti tó connect èèyàn mọ́ ẹ̀mí kan. Àti tó connect èèyàn mọ́ ẹ̀mí kan. Èwo ló wá yẹ ká tẹ̀lé? Èwo ló wá yẹ ká tẹ̀lé jù? Èwo ló tóbi? Yes. Allah akbar. Ìtẹ́ fi mọ̀ pé Islam ló connect wa mọ́ Ọlọ́run. Ìtẹ́ fi mọ̀ pé Islam ló connect wa mọ́ Ọlọ́run. Dọ̀míru mahatobu ni iyyaka na'budu wa iyyaka nasta'in. Dọ̀míru ìtọ́ka ẹni tẹ́yìn èèyàn ń bá sọ̀rọ̀. Òun la máa ń lò lórí ìrun pé iyyaka na'budu wa iyyaka nasta'in. Dájúdájú ìwọ Ọlọ́run, ìwọ ni màá máa sìn, láàmà sìn, ìwọ láti máa wáyé ìrànlọ́wọ́ sọ́dọ̀ rẹ̀. A lè sọ iyyaka na'budu wa iyyaka sí ẹnìkan tó wà níbì kan táwa wà ń bomi. A lè sọ iyyaka na'budu wa iyyaka nasta'in sí ẹnìkan tó wà ń jìnnà tá a sì wà níbi táwa. Islam wa ní ó ní tip. Ó ní tip ó jìn. Islam ó jìnnà ó ní deep knowledge. Wákàtí 5 òpó ẹ̀sìn 5 la ní. Òpó ẹ̀sìn 5 la ní. À ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́. À ń kírun lẹ́ẹ̀márùn lójúmọ́. Gbogbo kíni yẹn ló ní ìtumọ̀. Gbogbo àwọn nǹkan yẹn ló ní ìtumọ̀. Gbogbo kíni yẹn kan máa forí sọlẹ̀. Wọ́n ṣe bá kan fọ́ kan ẹ̀ lásán.
a máa ń torí pé àwa kí ni à ń pè ní Islam gangan àwọn la wípé àwa nǹkan pè ní Islam gangan ìyẹn ló jẹ́ kí àwọn kan dé kán máa wá gbé kinní kan wá òun ló jẹ́ káwọn èèyàn kan tún dé kán máa gbé kankan míì wá tí wọ́n ń kó yẹn kú ní Islam. kán tún kọ́ àyàn kó ní Islam. gbogbo ohun téèyàn bá ti gbé wá lẹ́yìn Islam yìí gbogbo bí ẹ bá ti gbé wá lẹ́yìn Islam eléyìí ó wà bátìlù irọ́ ni irọ́ ni ìranù ni ìranù ni nítorí pé Ànábì Muhammad sallallahu alaihi tó bá nípa wasallam Muhammad sallallahu alayhi wa sallam Ọlọ́run ti parí gbogbo ètò fún ànábì Ọlọ́run ti parí gbogbo ètò fún oṣìṣẹ́lá ní Muhammad. ìyẹn ni tíra kan sọ pé wà mal khairu illa fi ittiba'i Muhammad òlàfà onítìrà kan fi ní kò sí oore kan tó tó kí n tẹ́lá ní Muhammad. Al-Qur'an Al-Quran Ọlọ́run fi ṣe dọ́kítọ́r Ọlọ́run fi ṣe dókítọ̀ ló fi ṣe dọ́kítọ́r ayé ayé bá ṣe lo ayé bá ṣe lo ayé gbogbo ètò bá ṣe lo ayé wà ní Al-Qur'an gbogbo ètò bá ṣe lo ayé wà ní Al-Quran. tábàárà fóònù tábàrà fóònù bí kékeré kan máa bá wa ìwé kékeré kan bá wa tó jẹ́ manual ibẹ̀ lọ́yìn ó ti ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lo fóònù ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lo fóònù bẹ́ẹ̀ ṣe máa kọ́ọ̀lù bẹ́ẹ̀ ṣe mẹ́sẹ́jì bẹ́ẹ̀ ṣe máa ṣáàjì bẹ́ẹ̀ ṣe máa ṣáàjì bẹ́ẹ̀ ṣe tan rédíò. èbó tó sì ṣe fóònù yẹn èbó tó ṣe fóònù yẹn ló ṣèwé yẹn ló ṣèwé yẹn tó bá níwọ̀ lọ ní owó rẹ tó fi ra fóònù tó bá níwọ̀n lè ní owó rẹ tó fi ra fóònù tó bá sì wọ́ lọ lè lo fóònù tó rẹ bá ṣe wọ́n rẹ lo fóònù rẹ tó lọ lo rọ́ǹgì sí i tó wà nínú ìwé tó lọ lọ wọ́n bí ìsìn tó wà níwèé fóònù yóò ná kì í yóò ṣe. ìgbà tí ìbò ṣe mọ́tò nígbà bẹ́ẹ̀ bó ṣe mọ́tò wọ́n ṣe tọ́tù wọ́n ṣe tọ́tù wọ́n ṣe bírèkì wọ́n ṣe brace wọ́n ṣe bírèkì wọ́n ṣe brake tó ṣe bá rí kòtò tó dára ní kòtò kẹtẹ kẹ́ríkẹ́ brake wá níwọ̀ lọ ní mọ́tò rẹ wọ́n á ní ọ̀rọ̀ ní mọ́tò rẹ tó bá wẹ̀ lọ lè tẹ̀ ní tó bá wẹ̀rẹ̀ lè tẹ̀ bẹ́ẹ̀ wá rí kòtò wọ́n á kòtò wá tẹ tọ́tù wọ́n á tẹ tọ́tù instead of brake wàhálà dénú o mọ́tò yóò tó bù ní o sì ibẹ̀ ni ó parẹ́ sí. oníwọ̀ lọ àwọn kan máa sọ pé àwọn náà nira wọn àwọn kan ló máa ń sọ báwọn làwọn nira àwọn lè bó ṣe wù àwọn làwọn lè ṣe ra wọn ò lè ṣe àwọn bó ṣe wọ́ o. ẹni tó dẹ́ ti sọ bọ́ọ̀sì síra rẹ̀ ẹni tó dá ẹ ó ti sọ bó ṣe máa ṣe ayé rẹ wá ní rárá ìwọ ní rárá pé ayé ìlànà lò wà lẹ́nu mi ìwọ lórí tiẹ̀ ló sọ tí ẹ yẹn ló sọ ohun bí tiẹ̀ lọ́nà ni bí tí Ọlọ́run yẹn lọ́nà ní bí tiẹ̀ ni bí tí ẹ ní ẹnu ẹ̀ lájọ wà ẹnu ìrajà wà yìí bọ́dí kò tẹ́ yìí náà láti ti ń ṣẹlẹ̀ yìí òun náà láti wá kí tí ṣẹlẹ̀ yìí. wà mọ́ lè khairu ilé fi ti bá Muhammad.